ẹ kúṣẹ́ mọ́ mi. olúwa ẹ kúṣẹ́ wọn o. àwọn ìbéèrè lóríṣiríṣi ló wà lọ́kàn mi. ẹ free láti bí mi léèrè ọmọ ìyá mi lẹ jẹ́. lákọ̀ọ́kọ́ ṣé bó lẹ ṣe ń rí tajé ṣe nínú iṣẹ́ ìbílẹ̀ yìí torí ẹ mọ̀ ààrẹ èkó lèmi ọ̀dọ́ lèmi ẹ mọ̀ àwa ti kàwé àti ṣe gbogbo ẹ̀ ó ní báwa ṣe ń wo ìṣẹ̀ṣe pé bóyá àwọn tí ò kàwé náà ń ṣe mọ́ pé ẹ ti ń bá mi sóyìnbó látọ̀rọ̀ mọ̀ pé ìyá yìí mọ̀ ń sóyìnbó ìyá yìí mọ̀ já sí bó lọ́rọ̀ ajé rẹ̀. ẹ jẹ́ kí n máa dá yín lónìí kọ̀ọ̀kan ṣe rí iṣẹ́ yìí ó ti kúrò ní ìdí trade you understand most àwọn tó ń ṣiṣẹ́ yìí la kàwé ibùdó lára àwọn ọmọ tí mo gbóríṣà fún mo ní graduate nínú wọn mo láwọn tó ti serve ní wọn because tí irúnmọlẹ̀ bá pè ẹ́ ọ̀tọ̀ ní education ọ̀tọ̀ ni wọ́n pè ẹ̀bùn àtòdé ọ̀run wá oníṣẹ́ yìí ṣe rí ẹni tí ọlọ́run ò bá pè tí irúnmọlẹ̀ ò bá pè tó bá pè rẹ̀ ó ń parọ́ ni o ibùdó tó bá fowó gbóríṣà gan sílé iṣẹ́ ò ní bùn òkìkí yẹn ò ní kàn kó sí kan tó lè mọ̀ ṣe ṣùgbọ́n tí ọlọ́run bá ti pè ẹ́ tó fi ọgbọ́n ìmọ̀ ọlọ́run kún ìwé tó kà tó fi kún tó dẹ̀ ń sọ òtítọ́ màmí ẹ gbàgbé o ó máa advance yẹ máa lọ síwájú because tó bá ṣiṣẹ́ fún èèyàn kan sínú ẹni yẹn dùn ó máa ròyìn fún èèyàn méjì mẹ́wàá iṣẹ́ ẹ̀ tún lọ síwájú nìyẹn so gbogbo kan ewé àtẹ̀gbò ìyàwó la fi àjẹra wa màmí ṣe rí ewé àtẹ̀gbò yìí ọlọ́run dá fún ìwúlò ara wa ni tí ò bá wúlò kò gbọ́ ọlọ́run níṣẹ́jú méjì láti dá gbogbo ẹ̀rù èmi tẹ́ ń wo yìí tẹ́ bá dé iléeṣẹ́ mi Yeye Omipọnmile Trado Medical Center ẹ máa gbà pé ọlọ́run ṣe ìwòsàn ọlọ́run dábìrà ọlọ́run ṣe oríṣiríṣi ìtúsílẹ̀ ló wà níbẹ̀ tẹ́ bá fẹ́ pè mí sórí aago 09066474908 lẹ́ẹ̀kan sí 09066474908 òní WhatsApp number mi nìyẹn. ṣe lè sọ àdírẹ́sì yín fún wa ká lè mọ bí táwọn wá yín wá. tó bá yẹ pé láti ìlú Òṣogbo lẹ wà normally a nílé síbí báyìí because bàbá mọ́mì mi ọmọ Òṣogbo ni wọ́n dẹ̀ Balógun ni wọ́n but àwọn tí ilé ìtakàn máa wá síbẹ̀ lẹ́kọ̀ọ́kan tó bá ní iṣẹ́ tó bá pè wá a máa pàdé mi a máa ṣiṣẹ́ ẹ̀ fún tó bá dẹ̀ pé ó fẹ́ ká lọ ṣiṣẹ́ fáwọn náà tó bá ti pe nọ́mbà wọn a máa wá but ọ́fíìsì mi gangan tó bá ti wọ mọ́tò láti ibi kíbi ẹ sọ pé ẹ lọ sí Ìkòròdú so ẹ máa bọ́lẹ̀ ní Lucas bus stop láti dé Lucas bus stop ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Yeye Omipọnmile ìyá Zainab because I'm a Muslim even àwọn Muslim ni mo fẹ́ àwọn sùnmùrà gbogbo àwọn mi ló ní súná bọ̀ ṣe rí ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ bọ̀ mo dúpẹ́ fọlọ́ even àwọn ọmọ mi wọ́n máa lọ sí ilé kéwú wọ́n máa ṣe mọ́lúd ẹlòmíì máa sọ̀rọ̀ pé orí yìí ló sà àwọn ọmọ ẹ̀ tún lọ sí ilé kéwú tá a bá fi ẹ̀sìn oríṣi kọ́ àwọn ọmọ wa tó bá dọjọ́ wájú anybody ò ní lè máa ṣì tí wọn irú èmi nísìn mo ṣe ìrìbọmi CAC number 2 nílùú Òṣogbo látọ̀nà oní number 2 gbogbo CAC nílùú olóṣèlú fún mi that was gbà yín mo wà lọ́dọ̀ sister mi tí mo jẹ́ Christian so anything nínú Bible nínú Quran wọn lè fi rọ́ mi lẹ́yìn wò tó bá tó sọ pé ìdí òrìṣà ẹ gbàgbé àǹtí jẹ́ sókè tó bá dọ́dọ̀ àwọn orúnmọlẹ̀ gan báyìí ó ti yẹ yín báyìí so kò ní jẹ́ pé àwọn ọmọ máa rìn síbì kan wọ́n máa ní wọ́n lára wọ́n máa dà wọ́n láwọn wọ́n máa fi nǹkan tí ò yẹ wọ́n máa fi parọ́ fún wọn because mi máa parọ́ fún yín o time tí mo gba òrìṣà àwọn alásàlá tún mi bínú kò yẹ kó jẹ́wọ́ o ìwọ tó yẹ pé o máa ń pò kìkì ìwọ tó máa ń ṣe kinní kan mu ni èmi kọ́ Ọlọ́run ọba ni because kò wù mí bọ̀ mo dúpẹ́ fún Ọlọ́run àwọn tó jẹ́ relative náà tó jẹ́ Christian because mo wà yìí máa ń báyàn ṣeré dáadáa o ó ti yé yín wọ́n bá pè mí wọ́n bá ń wàásù fún mi abẹ̀rẹ̀ àdúrà bó ṣe orúkọ Jésù lèmi náà ń sáàmì wọ́n ń ka sáàmù àjọ ń kà wọ́n bá ní àwọn gbé báíbù dání mi ò gbé báíbù dání báwo ni mo ṣe ń rí ìkànnì àmàmà mo ní inú ọ́fíìsì mi báíbù wà ń bẹ̀ Kùránì wà ń bẹ̀ bọ̀tẹ́ máa bá rún mọ́lẹ̀ mo bá sọ fún màmá mi mo ní mo lọ church mo ṣe ìrìbọ mi ní church báyìí ó ní church mo dárúkọ tóbi ju church àwọn lọ mo ní yes ibi tí mo ṣe ìrìbọ mi nìyẹn even though choir master ni mi tẹ́tẹ̀ mo wà náà àwọn choir tó máa ń kọrin mo sọ ògbà tó Ọlọ́run dé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí láì tí mo dẹ̀ wá yìí wọn ò ní kí n pààyàn wọn ò ní kí n ba ayé èèyàn jẹ́ because irúnmọlẹ̀ ò fẹ́ rárá dá o olóòṣà tó bá ti ń ba ayé èèyàn jẹ́ tó bá ti ń pààyàn ẹ lọ wo orú wọn ó yẹ kó sì yẹ yìí náà tí mo máa rí sáà yẹn so ìgbà tí mo máa sọ fún màmá yẹn gan apẹ́ ẹ̀rọ ni débi pé lóòótọ́ kò lè bá mi ṣe program but ó máa ń fọgbọ́gbọ́n ó ṣàyẹ̀ kó ti yẹ lórí ọwọ́ yẹn so adúpẹ́ fọlọ́ iṣẹ́ ti advance ìyá mi. ó túmọ̀ sí pé Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti olóòṣà. ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run ọba kan là ń sìn even though ìṣẹ̀ṣe gan wa lẹ́sìn because Muslim tẹ̀ wo yìí brought religion ni wọ́n gbé wá fún wa ni Christian tẹ́ ń wo ìyá àwọn òyìnbó ló mú wá it's not our own real religion but normally náà a lè sọ pé nǹkan olden days yẹn la máa follow but ẹ mọ̀ yẹ ká pa nǹkan olden days tì bó ẹ bẹ ṣe wò tó bá dọ́dọ̀ mi báyìí mo modernize iṣẹ́ mi ò ti yé yín mo sọ pé nǹkan tó ń lò láyé ọjọ́ gbogbo ẹ̀ náà ni màá máa lò àwọn tó wà wọ́n pa at least ìgbà la fi mú mi nígbà yẹn èmi náà gùn ò lè máa fi gbá mú mi mọ́ nísìn bó jẹ́ comp oníkìlẹ̀ máa lò kó jẹ́ wise one kó wà fancy tó bá jẹ́ pẹ́ láwo lẹ́ máa lò kó jẹ́ fancy one ẹ mọ̀ láyé ìgbà kan ilé alámọ̀ náà ń gbé ẹjọ́ ta ló lè gbélé alámọ̀ nìsín ṣé gbogbo idẹ yìí gbogbo kan tá à ń lò yìí nísì ṣé aṣọ tí àwọn ìyàwó lóṣà ń lò ń gbà kan lélẹ̀ ọwọ́ náà fẹ́ wọlé ìsàfẹ́ bá gbà mọ́ a gbọ́dọ̀ máa tún àwọn òrìṣà wa ṣe so nǹkan yóò ti wà
ó dẹ̀ tóbi ju gbogbo àwọn ẹ̀sìn táwa gbé lérí lọ ẹ̀dẹ̀ má jẹun parọ́ fún yín ó yẹ kẹ́ ẹ ráwọn ó ti yé yín àwọn ó ti yé yín báyẹn èmi ò bà ẹ̀sìn jẹ́ o mi ò ta ẹ̀kọ́ ẹ̀sìn o because Bushrat lórúkọ mi ó ti yé yín mo dẹ̀ bí Zainab Sofia Selimot Sultan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíkú má pa àwọn ọmọ mi bọ̀ ṣe bẹ́ẹ̀ rí àwọn ẹlẹ́sìn wa míì ẹ ti ráwọn sẹ̀lẹ̀ ẹ ráwọn kérúbù ẹ ráwọn sí gan tó fọgbọ́n wá ó ti yé yín wọ́n wá gbàdúrà ni wọ́n wá bá yéèyàn jẹ́ so tí wọn náà bá mọ̀ pé onítrẹ́sì tó jẹ́ ẹlẹ́sìn mi you are free to come má wàá ṣépè níbí ìbàyò tó bá wá ṣépè nǹkan máa ṣí ẹ o má wàá ṣépè fúnyàn níbí ìbàyò tó bá wá ṣépè fúnyàn nǹkan máa ṣí ẹ o bọ̀ pé o wá gbàdúrà fún ayé ẹ o gbàdúrà fún àwọn ọmọ ẹ àdúrà yìí máa gbà ṣe bẹ́ẹ̀ yẹn náà ráwọn àfáwà lẹ́ẹ̀kan wọ́n wá tú àwọn kọ́sítọ́mà wọn ni because wọ́n mọ iyì tó wà nínú omi wọ́n mọ iyì tó wà wọ́n mọ àṣẹ tó wà nínú omi tí wọn náà bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó bá ń wò mí má gọ̀rẹ́ o má yẹ kán máa fi spoon bomi wá fún ẹ ìwọ gan gbé kẹ́ẹ̀kì wá fi bu àgbo ìyá mi olódò arẹwọ obìnrin ìyá mi tó ń gbé ní omi tó ń ṣe ọlá ẹ wò ó